ọjọ́ ìdùnnú ni ọjọ́ ìbí, nítorí náà ní gbogbo ọjọ́ tí orí wa bá ti ń kádùn ló yẹ ká máa fayọ̀ ìdùnnú ká fi máa dúpẹ́ fún Ọlọ́run ọba, nítorí pé ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ò dúnlẹ̀, ọ̀pọ̀ ìrì ló ti sẹ̀ tí ò tiẹ̀ nípa. Fún ìdí èyí la ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba lónìí nítorí ayé Adékúnlé Ahmed Abíọ́lá tí ó ṣe ayẹyẹ orí kádùn ọjọ́ ìbí rẹ̀ lónìí. Abíọ́lá, mo ní kó o sinmi káre ilé àwọn baba tó bí ọlọ́mọ, ìwọ lọ́mọ Ẹ̀gbá mọ Lísàbí, agbòògbò àkàlà, Ẹ̀gbá aláké, ajógbẹrú, májòógbẹ̀kọ ni wọ́n lé baba tó bí ọlọ́mọ. Tó rẹ́rú ní sinmi, ẹ̀kọ́ kì í sì nìyàn. Ọmọ aṣẹ́ tí mu kíkan, ọmọ yùmùyùmù lóró ń ké, ọmọ erinmi láké méjì, ìwọ lọ́mọ agbójo lọ́wọ́ ogun. Ọ̀sán làá sòótọ́, ọmọ ẹja tí ń gbénú búṣoró, ọmọ atẹ́niwíjọ́ kí tinú rẹ̀ mọ́ gbọ̀n lẹ̀. Ogbó láíláí lógbó ẹ̀dán, àdàgbà rákò báyìí ní tìgbín. Ọdọọdún làárọ̀ yẹ, ọdọọdún làárọ̀ òjò, ọdọọdún làárọ̀ ooru. Láṣẹ Elédùmarè lọ́dọọdún náà ló mọ̀ ọbẹ̀ nínú ọlá, nínú ọlà, nínú ẹ̀rín tètè kù tí ń ṣe olórí ọ̀rọ̀. Òjòjò níṣòwò kó má lè nájà, kókó lára rẹ̀ ó mọ̀ ọ́ le. Ó lékún nínú ọlá, ó lékún nínú ọlà, ó lékún nínú gbogbo àrísìkí tẹ́ẹ̀dá fi ń gbáyé nírọ̀rùn láṣẹ Ọlọ́run ọba. A kì í gbọ́ sọ́lú abẹ́rẹ́ lómi, a kì í gbọ́ gbìyèrà láṣẹ Elédùmarè. Ìbànújẹ́ ò ní kàn wọ́n, ò ní fọwọ́ gbòkú ọmọ sí, ayé ò ní kú mọ́ ọ lábẹ́. Gbogbo tó fi ń sọkùnrin láṣẹ Elédùmarè kò ní relé dì ọ́ láṣẹ Ọlọ́run ọba. Mo ní bẹ́tì rẹ̀ bá wá ń já kó o má mi kàn. CLM Chop Life Ministries náà ní kí n kì ọ́ ní gbèjègbèjọ, wọ́n ní kí n kó bẹ̀rẹ̀ fún ọ gidigidi, wọ́n lẹ́ni tó ṣe fi yangàn láwùjọ ni wọ́n ń ṣe. Ọ̀rẹ́ àtàtà, ẹni àpọ́nlé láwùjọ ni ọ́ pẹ̀lú. Wọ́n ní kí n sọ fún ọ pé happy birthday to you lórúkọ èmi náà. Oseyifunmi fúnrú èèyàn tó jẹ́, ẹni ire, ẹni yìí, ẹni ẹ̀yẹ, mo kí ọ pé wà á pẹ́ láyé.